Ooni of Ife ọba ní o. Iyalaje Ooni of Ife ní o. Ooni of Ife. Yàrá wà ní kábíyà kan. Ooni of Ife ọba ní o. Ọba títẹ̀ ìbálẹ̀ ọba o. Give me your two hands. Give me your two hands. Stretch your two hands. Stretch your two hands. Stretch your two hands forward. Oh yeah. Ọwọ́ ẹ méjì síwájú. ṣe ìfẹ́ǹtì gẹ́gẹ́ bí ìgbà tí a mọ̀ pé iwájú Ọlọ́run la wà. Ẹ̀yin tí ẹ̀ ń pariwo ẹ jẹ́ ká reduce ẹ̀. Ariwo tó dẹ̀ ń pa yìí kò ní kọjá àwọn ará Abẹ́òkúta, ẹ̀yin lè máa ń pariwo báyìí. Tí wọ́n bá ti pè é sí pàtí báyìí wàhálà ni ariwo yìí ni mímọ́ tẹ́fẹ́ fẹjọ́ ṣe. Òkèrè ẹ̀yin tẹ́ jókòó ìtẹ́ ìbára lè rí àṣẹ màá ní kẹ́ ẹ bọ́ta àwọn kan ló wà ní òrùn tán ti jẹ̀ kán wọlé yẹn o. Put your hands together for Jesus. Àjọ Ọlọ́run ga fún ọjọ́ òní. À ń ṣe empowerment. Àtúnṣe ọjọ́ ìbí màmá wa nínú Olúwa fún pé Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ ọdún tuntun láti bàláyé àti ààyè àti ní àlàáfíà. À ń gbé Ọlọ́run ga fún ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́. Ṣètọ́jú láti ọ̀pá oníbù rẹ̀ láti bá sílẹ̀ ayé láti bá sílẹ̀ ẹ̀dọ̀ tí kò lóyún òbí bò àwọn olùkọ́ láti wá dúró láti ọba tí bàbá náà ọba nínú ìlú ayé àti ọ̀run.
jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Mi mọ̀ nǹkan tí ẹ̀ ń rò, but everything tẹ́lẹ̀ máa rò. Nǹkan tó sure ni pé iwájú ẹni tó lè sọ gbogbo ẹ̀ dayọ̀ lẹ́wà. Ó ní kó gbogbo àníyàn rẹ̀ lé. Sòkílẹ̀ wá ń rò. Èyí tẹ́ ẹ̀ ronú, ó yẹ pàtẹ́wọ́ fún Jésù. I'm talking about no other person but His Imperial Majesty Kábíyèsí Àrólé Oòduà Ojaja the second Ọba Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọmọ ọba ẹ pariwo ká. Ẹlòmínìsìn ó ti ẹni tó máa ta machine fún ó ti sọ fúnlẹ̀. Tí n bá ti délé títí aago méje wá gbé tán bá gbé kí ni bá gbé ẹ̀yìn ẹjá pàtó fún Jésù. And this is what Christianity is all about. Giving. Ká máa dá padà. Kódà nǹkan dá padà ju tí wọ́n ń gbà lọ mo ṣe àwọn dàbọ̀ ṣe ń ṣe bọ̀ ọ̀sán ló ń ṣe bá wo bẹ̀. Ẹ máa rí the royal speech and address. Bàbá wa Ooni Of Ife ni ó yẹ kí wọ́n fún wa. Àwa tí a jọ ṣe ìṣòro mọ́jú a lè testify sí pé kì í ṣe pé wọ́n kàn wá sí láti Ògún sanwó di aláọ̀bẹ Ìlara kingdom ẹ bá ṣe kábíyèsí o. Gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ràn lọ́wọ́ ẹ mọ̀ pé àtẹ́wọ́ yẹn máa pọ̀ gan ariwo tá à ń pa lóru yẹn náà máa pẹ̀lú ẹ̀. Put your hands together for our Papa Bishop Lucas.